ṣe kó tó rí tó ń bẹ lọ́rọ̀ rẹ̀ gbàdúrà dáadáa ẹ parí orúkọ Jésù lẹ́ẹ̀kan ilé ìgbọ́n ní ìgbàkéje ẹrù ìpìlẹ̀ lára mi ó yà náà torí mo ti gbà rẹ̀ wàá máa fi àgọ́ rẹ̀ wàá máa fi àgọ́ yẹ wàá máa fi àgọ́ yẹ wàá máa fi àgọ́ torí ọ̀rẹ́ wá bí ẹrù ìpìlẹ̀ tó ń bẹ lára mi ó yà pinnu gbàdúrà.
lórúkọ Jésù Kristi ó ní rí wàhálà o. Gbàdúrà ẹ̀ nígbà kejì orúkọ Jésù lẹ́ẹ̀kan agbára ìwé wọn nígbà mẹ́ta ìyàrá tá a kó ọmọ ológun sí ilé bàbá mi ní òní ẹ̀fẹ́ ilé ẹjọ́ gbàdúrà lẹ́ o tó pẹ̀lú wọn o ìyàrá tá a kó ọmọ ológun sí ní ilé bàbá mi ní ilé ìyá mi ilé ìmímímá ó yá pé mi jáde kó lẹ̀ ẹ gbàdúrà. Ìpìlẹ̀ ni ó tì ọ́ kó o lọ gbalé síbi tí gbogbo yòó ti dàrú fún ọ. Wọ́n sọ ọ́ dáadáa kò sọ gbọ́dọ̀ o lè mọ̀. Tó o bá ti ṣẹ́gun ìpìlẹ̀ o ò tí ì ṣẹ́gun. Tó o bá lè kí ìpìlẹ̀ rẹ tó jáde fún mi bàbá rẹ ìyàrá tó ń gbé yẹn òkú ọbẹ̀ kò síbi tó lọ olú ọba tó lè fún ọ. Ó sọ fún Abrahamu ó ní jáde kúrò ní ọ̀sà yẹn kúrò ní ilẹ̀ rẹ lọ sí ibi tí màá fi hàn ọ́. Ṣé kò sọ lọ́dẹ̀ kọjá nígbà tí Abrahamu wọ́n jáde ó tún bẹ́ẹ̀ rú ìpìlẹ̀ rẹ̀ dání. Ẹrù ìpìlẹ̀ rẹ̀ ṣé kò padà dá Abrahamu ó dá Sèríà. Mo gbàgbọ́ àfẹ́nìkan tó lè ṣàfihàn mẹ́wàá ní báyìí. Àfihàn ìpìlẹ̀ tó fẹ́ lára rẹ̀ orúkọ òfin jọ wọ́n nílé bàbá rẹ̀. Ó jẹ́ ní tiẹ̀ tí mo fara hàn. Lórúkọ Jésù ó yà kó jábọ́ lára. Ẹni tí ń kú ni ó lè lọ fún.
gbọ̀ngàn jáde pa. Ilé tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n gbé níbẹ̀ ni wọ́n bí ọ sí. Bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì gbé nínú ilé yẹn. Ibẹ̀ lọ bí ẹ̀ sí kó fi dàgbà. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn òbí rẹ̀ sì ń bẹ ilé báyìí abúlé báyìí ilé kọ́kọ́ àbí ilé kọ́kọ́ fúnra àbí ilé tí wọ́n pa wọ́n sì fẹ́ bẹ̀ jáde pa. Gbogbo wa a máa pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan. A máa pariwo ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje. Orí burúkú lé bàbá mi. Ó yà pọ̀ kúrò lórí mi. Ìdààmú ilé bàbá mi. Ó yà pọ̀ kúrò lórí mi. Ẹ̀yin tẹ́ wọ́n wọ́n yẹ gbàdúrà. Ìyàrá tí mo gbé dàgbà tó mú ayé mi rẹ̀. Bàbá ẹ bá wọn lọ sí àwọn ọmọ yìí. Ìyàrá tí mo gbé.
tí mo tó mú ayé mi lẹ̀ tó mú ayé tó mi tún fún àwọn ọmọ mi lẹ̀. tó mú àwọn ọmọ mi lẹ̀. Olúwa gbé mi. Mo sọ fún yín àwọn tó bá ti
bóyá bí ọdún méjì sẹ́yìn ilé tí bàbá mi ti ṣe bọ́ìsì ó níbẹ̀ ló fẹ́ yà mí sí gbogbo ẹrù tó fi ṣe bọ́ìsì ibẹ̀ náà ni kò háàdì mọ́ ẹrù tó fi ṣe bọ́ìsì tó kó wọn bẹ̀rẹ̀ kò háàdì mọ́ iyàrá kan náà ni o ṣé ń gbọ́ mi náà kó o tàkì rẹ̀ iyàrá kan náà ni ibẹ̀ ló bí àwọn méjèèjì sí láti Jésù inú yàrá òun ìyá mi máa ń gbẹ̀ bí wá sí àbí kẹ́nu wa èmi mo ra bíléèdì tó fi la ojú ara fúnra rẹ̀ tó fi bí nǹkan rẹ̀ fúnra rẹ̀ kò sówó rẹ̀ ìṣẹ̀kan rẹ̀ ẹ ṣe sùúrù àbúrò mi ló fà ìlú gbogbo ọmọ ládùúgbò fún bí oṣù mẹ́ta àwọn ìyá àgbà náà òye máa wà wò ibú lọ́ọ̀tì ibú ọmọ yìí ìyá oníṣẹ́ yẹn dẹ̀ bímọ tó dáa báyìí. àti ṣẹ̀mọ́ kò sí ṣẹ̀mọ́ òun níbi tí mo lọ lórí ilé tí bàbá mi ti ṣe bọ́ìsì ibẹ̀ náà ló fẹ́ yá mi sí ibẹ̀ lórí gbogbo wa sí ọ̀rà bàbá mi ní kó owó fẹ́ yá mi ilé yẹn owó ra ilẹ̀ yẹn ilẹ̀ plọ́ọ̀tì kan ó dẹ̀ lo 37 years nínú ilé yẹn 37 years nínú ilé yẹn bàbá mi ò lówó ra blọ́ọ̀kù ó lè sẹ́ni tí ó di ọ̀kan ló ra blọ́ọ̀kù ẹ wá gbọ́ ìránṣẹ́ ọlọ́run jẹ́rìí kan lọ́sẹ̀ kan sẹ́yìn pé wọ́n fún un quick notice ó dẹ̀ wá sórí pẹpẹ ó wá bá mi quick notice dẹ̀ sí quick going to your house àbí landlord kọ́ ni pé babalágbájá ṣé wọ́n sí ẹ̀ sí bíbá yìí wọ́n dẹ̀ fún wa quick notice kò dẹ̀ ìṣòwò tó máa fi gbà bò mí èèyàn kọ́ náà wá ṣe kókó wa lọ rí àlàpà ilé àlàpà lọ kó wa làjàgà bọ́rọ̀ bàbá mi. náà ibi tí mò ń lọ lélẹ́ kí n tó sọ̀tọ̀ ní fún un. nígbà tí n bá ń gbé inú ilé yẹn mo sì kéré ìlé sọ̀lá ìwọ̀n mo lójoojúmọ́ tí mo bá ti sùn mo máa ní àlá pé mo máa fẹ́ jáde láti inú ilé wa sí ibẹ̀rẹ̀ ní ìloro ó ní pásítì báyìí a máa jáde láti ilé ẹ̀sìn pásítì àwọn máa tọ́ ta tí n bá ti kẹ̀yìn pé mo ń jáde lọ síta mo máa ń ní pé agbára tó wà ní òkùnkùn ní inú ibìkan dúdú á máa fà mí sẹ́yìn bí ìpè kí ní ẹgbẹ́ fà mí wọ ojoojúmọ́ ọ̀gbọ́n kéré ìgbà tí mo dé máa ń dé lọ́pọ̀ ayé yìí ń ṣe ìṣe ẹ máa gbọ́ gbà wọ́n tí máa dé lọ́pọ̀ ayé torí aláyẹ̀ ó sì máa wá ní gbogbo ìgbà tí mo tún ti dàgbà àdèjì kò léyìn kí lè ní àti lè yẹ kí lájọ fún ebi bẹ́ẹ̀ lọ wò wọ́n á bẹ̀rẹ̀ sí gba báwọn àdúrà tẹ̀ nígbà lónìí ìgbà yẹn lọ́jọ́ ẹ̀ lọ gbàdúrà dáadáa ìwà orúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje àní ilé tí mo gbé yóò fi mí lẹ̀ ẹ̀yìn tí mo ti kó pọ̀ bẹ́ẹ̀ olúwa. Báwo ìpìlẹ̀
ẹbẹ̀rẹ̀ sí sáré. Lọ sínú ìṣeré ẹbẹ̀rẹ̀ sí sáré. Ìwọ tó sáré tẹ́lẹ̀ lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí ní fò. Ẹ̀mí ìyàgbọ́gbọ́ agbára ìyàgbọ́gbọ́ ó yá kó bà lé yín. Ìfàmọ́yé ìyàgbọ́gbọ́ kó bà lé yín. Ìfàmọ́yé ìyàgbọ́gbọ́ kó bà lé yín. Aṣọ ìdánimọ̀lé bàbá rẹ̀ tó wọ̀ bọ́lá iná bọ̀ fáyà. Bọ́lá iná bọ̀ fáyà. Ọmọbìnrin yẹn ó ní òun lànà ìpè gbogbo wọn pátá àti bàbá ìlú ìran tó wọ̀ sí ẹ̀wọ̀n yìí aṣọ kan náà gbogbo wọn wọ̀ nílé ìrọ̀lẹ́. Gbogbo aṣọ tó wọ̀ aṣọ ìdánimọ̀lé bàbá rẹ̀ aṣọ ìdánimọ̀lé aṣọ tí tọ́wọ́ ti fọ̀ wọ̀ aṣọ káṣọ aṣọ ìdánimọ̀lé búburú ilé bàbá rẹ̀ aṣọ ìdánimọ̀lé aṣọ ìdánimọ̀lé bọ́ọ̀lù òwúrọ̀ lórúkọ Jésù iná bọ̀ fàyà. Jésù Olúwa wa. Ọkọ̀ àtẹwọ́ pẹ̀lú ẹyọ lóko. Bí o ní ìjókòó yẹn, bẹ́ẹ̀ kò tẹ ọwọ́ nígbà tí a bá ka orin Dáfídì 23 lápapọ̀. Ó wá lórí sọ àtúntò. Èyí kì í ṣe aláyẹ̀. Òkùnkùn ilé ní bàbá àwọn ọ̀dọ́ sí àwọn dákẹ́ náà. Ó sọ ọ̀la. Ó lọ sí pa ìwé lọ. Ìlú olórúkọ yìí. Ìlú tán. Ilẹ̀ náà náà bọ̀. Ìdìbò èyí yóò bẹ̀rẹ̀ yìí. Ọkọ rẹ̀ àti ọ̀pá ọ̀tún kìíní. Wọ́n ní ká ló jẹ́ sílẹ̀ ìwájú lójú àwọn ọ̀tá ọ̀tá àkọsílẹ̀ agbègbè kọ́ ètò ìtọ́ èrè àti àti yóò máa tọ̀ mí lẹ́nu lọ́jọ́ yìí ìgbésí máa gbé lọ́wọ́ àmín àmín àmín. Ìwé Kristi Olúwa wa tẹ̀lé mọ̀ sí Olúwa ní àkọ́kọ́ náà nínú fún àpẹẹrẹ gbogbo wa níbi àti lọ àánú kó máa bá wa lọ. Kò ní bí agbẹ́dẹ́ àánú ká lọ pàdé ọ̀rọ̀.